a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ bá wa subscribe, kẹ́ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Ta ni ń jẹ́ Kẹgbẹ́jọ? Bàbá mi ni. Kí ló dé tán fi ń pè wọ́n ní Kẹgbẹ́jọ? Ó ma organization ni. A kó àwọn èèyàn jọ, a máa tọ́jú wọn, a ṣe wọn láàánú. Bá ṣe sọ ti Kẹgbẹ́jọ ni. Tí bàbá yẹn ṣe kú, ó máa ń ṣàánú àwọn èèyàn ni. A jẹ́ wípé ara wọn lẹ ti mú ìwà philanthropist. Èmi làkọ́ bí ẹ̀ náà. Bákan náà ni wá àyàtọ̀. In fact, ó tó bí ẹ̀mejì abẹ́mẹ́ta táwọn èèyàn embarrass mi tí wọ́n rò pé bàbá mi lójú. Okay, the first incident, mo wá láti Canada. Àwa wà ní bíi apalọ̀ kan ní Ìlá. So lọ́lọ́pàá kan bá dé. Bàbá o, ó rò pé dáàdì Bàbá Kẹgbẹ́jọ gangan. ó rò pé Kò fẹ́ pé Kẹgbẹ́jọ the second. gbogbo wọn ń rẹ́rìn because wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀. Èmi ò wá mọ bí màá ṣe respond ẹni tí mi mà ti Níbi tí ìjọra yẹn dé. nígbà tí ó wá tàbí máa ń yín pé ó rò pé bàbá Kẹgbẹ́jọ ni ó jókòó lẹ́ni. Wọ́n sọ Kẹgbẹ́jọ náà ló jókòó, ọmọ wọn àkọ́bí wọn Ọlọ́run ríro eléyìí ó. Níbi tí àjọjù yẹn tó dé, àbíjọ yẹn níbi tó lágbára dé. Then 504 tí bàbá mi ń lò ó tà ọmọ Èjìgbò ló rà. Èmi wá ní ọ̀rẹ́ ọmọ Èjìgbò Túndé Ajíbóyè tá a jọ wà ní government college ní Ìbàdàn gbà yẹn. Mo lọ kí ní Èjìgbò. Làbá tún jáde nípínlẹ̀ Ọ̀ṣun. Làbá tún jáde ní bàbá yẹn tún bá wa ní bí apàlọ́ tá a wà. Mo ṣe rí mi bàbá yẹn mọ̀ sí ọjọ́ yóò dáa fún yín o, mò ń gbádùn mọ́tò yẹn ga ní o. Túndé tí mo kàn sọ ìyẹn kan bẹ̀rẹ̀ sí rẹ̀ ni. Gba tí mi tún máa bí màá ṣe fèsì. Túndé ló wá sọ fún wọn pé ọmọ bàbá onírọ̀ ni oníbàbá yìí ló bàbá rẹ̀. Àwọn wo ni wọ́n jẹ́ irọ́ yín tẹjọ ń kóra yín káàkiri ńgbà náà? Àpọ̀. Àwọn wo lẹ yàn láàyò tó jẹ́ pé kò rí kò sùn ní? Ìbíkúnlé ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ àjọ wà ní. Wálé Adétóyì dókítà òun wà ní Nàìjíríà níbí àjọ wà ní. In fact, a ní àpéjọpọ̀ ní WhatsApp Ìlá Grammar School 1971 set àkúrawájọ àwa ń bẹ̀ àpọ̀ gan. Iyọ̀lá Oyèfárá doctor wà ní US ní US ń bẹ̀ àpọ̀ tàjọ ń sọ̀rọ̀ tàjọ mọ́wọ́ ara wa tàjọ máa ń exchange ideas and all that ní orí WhatsApp. Bàbá ẹ jẹ́ ká gbé ètò ẹ̀kọ́ ayé ìgbà tí kẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ ètò ẹ̀kọ́ ayé ìgbòde òde. Ṣé rí ló gbé wọn jù? Irọ́ èyí tó wà ń sìn ló yẹ kó gbé wọn jù because of technology. Gbogbo ìta ń forí lànà káàkiri yẹn àwọn máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ kò jinlẹ̀. Ẹ̀kọ́ yẹn ṣẹ̀kọ́ ìjìnlẹ̀ ẹnu ìyàtọ̀ tó wà ń bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ òrìjó ni. Òrìjó ni ẹ̀kọ́ tí bàbá ń bá ọmọ ẹ̀ lọ ṣe school start ṣe gbọ́rú ẹ̀ rí. A lọ sí ìtìfó. Ẹ̀kọ́ tí bàbá ó lọ bribe invigilator. Ẹ̀kọ́ tó mọ́ ń lọ bribe so ibi tí ìyàtọ̀ ṣé bàá mi tí ò tẹ̀ dákàmà ní àlọ́ bẹ́nìkan nígbà yẹn pé ẹbọ máa ń ṣe ìdánwò. Lérò tí ǹjẹ́ ìròyìn pé bóyá àwọn ìjọba wa wọ́n help matter, wọ́n help situation. It's very very easy
láti bú ìjọba tá a ní wọn ò ṣe dáadáa tó ṣùgbọ́n àwa aráàlú gan ló wà burú jù. Èmi ò mọ omi tí wọ́n fi dá àwa Nigerians o a kì í gbọ́ràn o. ilẹ̀ Áfíríkà lápapọ̀ ni. Lágelú lèmi máa ń gbọ́ Lágelú rédíò. Ẹni tó ń produce tó ń ṣe program ó lè sọ pé ibi tá a dé yìí o àwọn obìnrin nìkan ní kó pé o. àwọn ọkùnrin ó sì mọ̀ pé. The next call báyìí wọ́n sọ pé omi ní aláàjì ṣé simple instruction. obìnrin máa ń já aláàjì wọ́n máa sọ pé obìnrin láti kọ́ máa yọ kàn máa sọ̀rọ̀ lọ àṣà nǹkan tó wà lọ́kẹ́ àfẹ́sọ́ àfitàn bá kọ̀ tẹ́ ọ́fù lókù. Àwọn tó dẹ̀ ń produce program wọn ò fẹ́ wà rude kí wọ́n má bàa dojú sọwọ́. dojú sọ station yẹn ni àtàwọn náà tó ń produce so wọn á filẹ̀ kó sọ kàntàkàntà tí ó sọ kó tó máa bá tiẹ̀ lọ. So àwa Nigerians a kì í gbọ́ràn a kì í ṣèyàn ọmọ nǹkan tó ń pè tá a bá sọ eléyìí ṣèyàn kò gbọ́ nǹkan tá a yé ń wí kò gbọ́ dáadáa. ẹlòmíín sì gbọ́ àwọn agídí inú agídí ọkọ̀ tinú mi lèmi ó ṣe kò sí nǹkan tí o lè fi mí ṣe. Bàbá kí ló mú iléèwé Proda wá kí ni Proda yẹn kí ni àpèjá rẹ̀ kí ni ìdí tí ẹ fi gbé iléèwé kan. Proda is Professor David Adewuyi, that's Proda, then academy. Kí ni ìdí tó mú iléèwé wá. Nǹkan tí a fi gbé kalẹ̀ ni pé Amẹ́ríkà lèmi wà mo dẹ̀ ń fẹ́ ètò ẹ̀kọ́ tó dàbí t'Amẹ́ríkà kì í ṣe pé kò sí iléèwé mi tí ò dáa náà ní Nàìjíríà ṣùgbọ́n tèmi ó gbọ́dọ̀ yàtọ̀ bá a ṣe gbé kalẹ̀ ni ẹ dẹ̀ rí i pé láti ìbẹ̀rẹ̀ náà ló ti yàtọ̀. Ibi tí mo kọ́ àwọn iléèwé yẹn sí àwọn bàbá Ìjẹ̀bú ayé jọ́un tí gbogbo wọn ti kú tán so àwọn ọmọ wọn lára àwọn ilé yẹn degenerated properties àwa dáwó àwa gbé 5 stories down àwa bẹ̀rẹ̀ sí filẹ̀ pẹ̀lú concrete kó tó dé base level ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ sí gbé so that ẹ rí i pé àwọn buildings méjì àbí mẹ́ta tó wà ń bẹ̀ yẹn 3 levels 1 2 3 ó lè gbé 10 floors tí ò ní sí wàhálà kankan because èmi ti emphasize pé ibẹ̀ yẹn a máa gbòòrò sí nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn èrò wa ń ya because àwọn ọmọ tó wà wọ́n sharp wọ́n dẹ̀ mọ̀wé gan. Torí wọ́n máa ń sè wọ́n jiná láti ilẹ̀. For the first time tí school yẹn mature láti present candidates fún school certificate WASC kì í ṣe WAEC àwọn yẹn máa ń ṣe mistake yẹn WAEC wọ́n ṣe WAEC ló ń conduct WASC so WASC ni wọ́n ṣe WAEC ló ń conduct West African Examination Council ló ń conduct West African School Certificate Examination. WASC conducted by WAEC. wọ́n ṣe WAEC kan ní wọn lọ ṣe. a jẹ́ pé nǹkan tí àwọn èèyàn tá bá sọ pé a lọ ṣe WAEC iléeṣẹ́ la lọ ṣe kì í ṣe ìdánwò. ó gẹ̀tẹ̀ ìdánwò tí wọ́n lọ ṣe is WASC. WAEC ló ń conduct WASC kì í ṣe WAEC lẹ lọ ṣe. The first time tí a present ọmọ mẹ́sàn-án àbí nǹkan gbogbo pápátá first class wọ́n kó akàntì ẹ̀rí kan tó ti kò padà ó tún ṣe jam. lọ́wọ́ kan ní
lọ́wọ́ kan ni so school yẹn ló wá ń promote rẹ̀ àwọn òbí àwọn ọmọ mi sì ni wọ́n sọ pé ó dá o àwọn ọmọ wọn ti jáde wáṣíkì o bó yunifásitì wo ni nbọ ni Proda yunifásitì wà. kí wàá ní preparation yín fún. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé ẹ̀yin náà mọ̀ pé àti dá yunifásitì lẹ̀ kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ti kẹ́yìn. Ọlọ́run ṣeun. ó dà kí nìdí tẹ́ fi ń fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lọ́dọọdún. torí pé Ọlọ́run kẹ́ mi Ọlọ́run dẹ̀ kẹ́ láti kẹ́ lómi mo rò pé àìkédà ìrorò mi ìdẹ̀ mẹ́rin mi máa mọ̀ ṣiṣẹ́ yẹn torí tiẹ̀ kọ́lọ́run fi dá ẹ lọ́lá torí ọ̀pọ̀lọpọ̀ ni so èmi ní I have money that's no doubt mo bá lọ kówó sí báńkì kí ló fẹ́ máa ṣe ní báńkì. díẹ̀ tẹ́ fi ń pin fáwọn ọmọ. ẹgbẹ́ láti jàǹfààní ẹ̀ ni kí wọ́n ń pè ní legacy nìyẹn. legacy ni wọ́n ń pè é. gbà tí mo lọ sí ìlà lọ ṣe birthday mi the last time wàá rà àwọn ọmọ yẹn ní sọ̀rí gbogbo àwọn ọmọ tó ń gun ọ̀kadà nílà tí wọ́n ní school certificate kìíní mo sọ fún wọn ẹ lọ fi ọ̀kadà lẹ̀ padà sí school mo dẹ̀ fún wọn ní scholarship. ṣé ká máa retí ilé ẹ̀kọ́ gíga ti Proda láìpẹ́. ti university okay there are two things ẹnìkan sọ fún mi ṣé mọ̀ pé NUC Nigerian University Commission àwọn ní guidelines tí wọ́n tó bá fẹ́ dá polytechnic lẹ̀ tó bá fẹ́ dá school of technical lẹ̀ tó bá jẹ́ university ni you must have 100 hectares of land kì í ṣe hectares o hectares ẹnìkan wá sọ fún mi pé tó bá jẹ́ pé ìlànà ń gbé university bọ̀ 100 hectares yẹn for free pé mínísà kọ́bọ̀ ilẹ̀ ilé bàbá tó ní ilẹ̀ yẹn ó mi mà bóyá ọmọ ọ̀nà àjàbá ó ní láti bẹ̀ yẹn títí ó fi dé Ẹ̀kàn lẹ́kìtì ilẹ̀ wà ń bẹ̀ kí n wá mú nǹkan tí mo bá fẹ́ ń bẹ̀ so ó ti di ṣíṣe nù. lágbára Ọlọ́run tí èmi wá wò pé at 72 màá tún wá máa ṣe ẹnìkan sọ pé kí ló ń sọ yìí Afẹ́ Babalọ́lá age 80 ló dá yunifásitì ẹ lẹ. ó sì ti lé lọ́dún mẹ́wàá báyìí tó ti dálé. so tó bá fẹ́ ṣe nígbà ok mo wá yan ẹnìkan Ọmọ́táyọ̀ Babalọ́lá kó mọ bá mi ṣe àwọn preliminary studies wọ́n ń ṣe yẹn lọ́wọ́ ń sìn. ẹ mọ̀ sọ kọ́kọ́ kí n tó yọ̀ǹda yín pé ẹ ti pé 72 bó lẹ. péré náà ni. ẹ sì ti pé 72 báyìí. péré. irú àgùnmàjídé wo lẹ ń lò. bá mi ni àtọ́lọ́hún. ṣé mo ń ṣe fàájì. má tù wò mo ń ṣe fàájì o mo ń ṣe fàájì gidi ọ̀rẹ́ rù lọ́ọ́ mi ni. káwùkù káyìí máa wọn sọmọrí onífàájì. fàájì gan-an tí ì ṣe kékeré mo ń ṣe fàájì o. ta ló lórin tẹ nífẹ̀ẹ́ sí. Orlando Owo ni number 1. kí ni ìdílé fi yan Orlando Owo láyé. mo kàn sọmọ pé ó wà unique. orin kò bá tẹnìkan. àkàtì ẹ̀ mọ nǹkan tó jẹ́ bóyá jùjú o bóyá afrobeat. kẹnẹrí ló ń pè é kẹnẹrí. àti mọ nǹkan tí ń jẹ́ kẹnẹrí àmọ́ òun ó yàtọ̀. òun yẹn is distinct. kò sí èèyàn tí ń bá a lò yàtọ̀ sáwọn kọpíkọpí ayé ìlú. yàtọ̀ sí òun yẹn nǹkan tó ń wá ń sọ gan ọmọgbọ́n dání. yes ọmọgbọ́n dání. ẹ̀yin kí n tó yọ̀ǹda yín wọ́n ní pé ẹ̀yin tẹ́ bá ti jẹ́ gbòǹgbò ìwé pòfẹ́sọ̀ wọ́n ní èrò yín mọ̀ ń yàtọ̀ sí tàwa tá a fi gbogbo ara kàwé tó yìí. ẹni torí ò bá pé nìyẹn so professor is true àníyìmọ̀
wọ́n ní. ṣùgbọ́n kí ìmọ̀ yẹn tó lè useful aláti parapọ̀ mẹ́yìn tẹ́ ẹ rò pé ẹ̀yin gan ara yín ní ìmọ̀ tiwa ló ti fi lè wúlò. Kí wá ní ìwúlò àtàǹfààní pé èèyàn gboyè professor. náà mo ń sọ yìí sẹ́ number one ibi tí wọ́n bá ti fún ẹ ní sẹ́yìn university wàá ṣiṣẹ́ wàá wá reproduce rẹ tó bá possible. Àwọn students mi wà tí wọ́n máa ń sọ pé torí mi máa ń sọ story ara mi ní class mi àwọn náà wá sọ pé ní agbára Ọlọ́run àwọn fẹ́ dàbí ọkùnrin àwọn náà di professor. That's very very powerful. Wọn ò dẹ̀ ní gbàgbé mo láwọn professors tó kọ́ mi nífẹ̀ẹ́ tí mi lè gbàgbé láyé àwọn tó mọ̀ àwẹ́ gan tèmi náà dẹ̀ fẹ́ dàbí tí wọ́n ń gbà yẹn tí mo dàbí tí wọ́n tún surpass wọn. Ṣé gbogbo ala lè fìwé jẹun láyé? Irọ́. Kí wá ní ìwúlò ìwé takàtà? Àwa tá a ti kà á àdúpẹ́ lọ́rọ̀ èmi rí tèmi fi ṣe nǹkan o ṣùgbọ́n ilé ayé tá a wà ń sìn ká kọ́ṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ tá a lè fi jẹun ìyẹn wà important. Even tá a bá wà níléèwé náà kò mí ìpàlẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ tó bá kúrò school bọ́ sílé carpenter kò ṣe nǹkan tó kò máa kọ́ kílẹ̀ bọ́ sí ọ̀dọ̀ bricklayer kò máa kọ́ bí wọ́n ṣe ń ṣe kíní kan bẹ́ẹ̀. Pa méjì pọ̀ lẹ́ẹ̀kan náà pa mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà wá possible. Ó lè wúlò lọ́tọ̀. Ó lè kọ́ yóò wúlò ní tó bá kọ́ carpentry tàbí bricklaying or whatever tí wọ́n bá pè é ṣé ọ̀fẹ́ ni ó lọ sí ni yóò jẹun. Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Òṣogbo Sport Club? Ilé fàájì nìyẹn ilé fàájì ní Òṣogbo Sports Club wọ́n dẹ̀ ń gbẹ́ lọ́dọọdún lèmi wọ́n ra table tennis kit wá fún wọn bẹ́ẹ̀ tó bá débẹ̀ mo kọ́ toilet wọn kọ́ bẹ́ẹ̀ Professor David Adewuyi donated by Professor David ilé fàájì ṣe rí nígbà tí Òṣogbo Sports Club ń jẹ́ Òṣogbo Sports Club the first thing láyé ni pé o lè ní problem tó bá sọ síta. Kàn máa sọ̀rọ̀. Wọ́n á sọ̀rọ̀. Nǹkan tí club máa ń wà. Nǹkan tó kọ́kọ́ wà fún yẹn yàtọ̀ sí pé ẹni tó gba table tennis ẹni tó gba lawn tennis ẹni tó tayò ẹni tó ta ludo ẹni tó ṣe kìnnìkan. First thing ni pé wàhálà yìí ni mo ní o tó bá sọ síta. Wọ́n connect. Oh my God. Adé was sorted out. Of course. Tó o bá tijú láti sọ nǹkan tó ń ṣe ẹ́ o wọn á bẹ̀ wá. Either physical or spiritual. Whatever it is. Bàbá ẹ gbà wá ọ̀dọ́ ìwòye ẹ gbà wá nímọ̀ràn. Ìmọ̀ràn tá a gbà yín náà ni kẹ́ múra ṣiṣẹ́ yín ẹ má gbẹ́kẹ̀lé oògùn ẹ má ṣe yahoo. Wọ́n tún sọ pé wọ́n ń plus ẹ̀. Èmi ò gbọ́rú ẹ̀ rí bẹ̀tẹ̀. Ká má ṣàṣàrè kọjá kádàrá. Ẹ má ṣàrè kọjá kádàrá ẹ má fọmọ ṣoògùn owó ẹ má ṣe nǹkan tágbára yín ò ká. Ẹ fún àwọn àgbààgbà tó ti dàgbà náà tí àkìkọ wọn ti ga àmọ́ tí wọ́n fẹ́ kí kékeré ó kọ ẹ fún àwọn náà mọ̀ràn. àwọn yẹn ń ṣera wọn ni what goes round comes round táwọn ò bá jìyà yẹn ọmọ àwọn ò jẹ́ kí ló dé tó fi ní jẹ́ kí ọmọ tó wà lẹ́yìn ẹ̀ kó ga kí ló fẹ́ fìyẹn ṣe àdúrà tó yẹ kó máa ṣe fún wọn ní káwọn náà dàgbà bíi tiẹ̀ tàbí kí wọ́n jù ẹ lọ. kó sì gbìyànjú láti máa fi lẹ́gẹ̀sì ìdílé ẹ̀yìn ṣe. that is it kò sí nǹkan mìíràn tó jù yẹn lọ. A dúpẹ́ lọ́wọ́ yín o. kò sí nǹkan tó jù yẹn lọ. fún àkókò yín tí ẹ fún wa. ẹ ṣeun. gbogbo ọjọ́ kẹta oṣù keje ọdún. yes. ni ẹ máa ń ṣe àyájọ́ ọjọ́ ìbí yín. bẹ́ẹ̀ ni. tọdún 2025 ló pé ọdún méjìléláàádọ́rin. bẹ́ẹ̀ni. 72 years bẹ́ẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ni. 72 like 22. ẹ̀mí yóò gùn fún wa. àṣẹ.
ẹ pẹ́ fún wa Àṣẹ o. ní pẹ́pẹ́ ya o àṣẹ èyí tó kù láyé ẹ ní fàìsàn àṣẹ o kò sí bẹ́ẹ̀ ṣe pẹ́lẹ́ tó ẹ ní fọwọ́ gbọ́mọ sí àṣẹ o àṣírí ṣàmọ́dún o àṣẹ o gbogbo wa látún wa parapọ̀ bá yín celebrate àṣẹ o àṣẹ o 80 ní agbára Ọlọ́run this time next year gbogbo iná ni màá bá lálàáfíà Àmín, àṣẹ. mi ní dé kí wọ́n sọ pé ó mà ṣe o Ọlọ́run ní kárí rẹ̀ àmì àṣẹ Èdùmàrè ẹ̀ ní gbọ́ máa gbìn àmì àṣẹ Èdùmàrè wọn ò ní gbẹ̀yìn náà gbìn àmì àṣẹ Èdùmàrè wọn ò ní gbẹ̀mí náà gbìn àmì àṣẹ Èdùmàrè. so lálàáfíà la máa gbúrò ara wa ẹni tí ò bá sì ní àlàáfíà kò tọ́jú ara ẹ̀ lọ sí hospital bó sì sọgùn bílẹ̀ lọ gbàgbó mu lọ gbàgbó lọ sí. torí ẹ̀mí lójú ó ní àlàáfíà sí ló gun ọ̀rọ̀ I'm telling you ẹni tí ó bá lálàáfíà kò lẹ́nu kò lè ìtì gbé náà ayé pẹ̀lú kò ìrọ̀rùn tẹ̀ ní kankan ní. kó sì mọ̀ dáa mọ́ fi ẹlẹ́rìndòdò bíi tí wọ́n fi tẹ̀ ń gbà kọ́. ó fèmí lẹ́nu ìpátámọ̀ lèmi ń tẹ̀lé. ẹ dẹ́kun bẹ́ẹ̀ ṣe ń bá wa ń wo fídíò yìí káàkiri àgbáyé ẹ má bá máa subscribe sórí YouTube channel ẹ má bá a like ẹ comment títí dìgbà míì láti máa láǹfààní láti máa pàdé báyìí èmi tí tòótọ́ rémi Olúgbadé olúọmọ presenter ló kọ tèmi ń jẹ́ ló kọ gbogbo àwọn tá a tún jọ mẹ́tò ìwà ojúkojú pẹ̀lú olúọmọ presenter níbi tá a ti ń bá bàbá wa gbòǹgbòwé David Adérẹ̀mí Adéwuyì Kẹgbẹjọ ẹlẹ́ẹ̀kejì nílùú Làóràngún níbi tá a ti bá wọn ní gbólóhùn látẹ̀kàn láti mọ ìtàn tó tàn wọ́n fàyè rí mo rò pé tirẹ̀ kọ̀ọ̀kan àbí méjìdínlógún àti àwọn ògidì ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ẹ jẹ́ ká mú lo ojú òní tí olúọmọ presenter mo tún dìde náà lórí ètò fún tèmi bye for now. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.